Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ibi tí a ti máa ń gbá gọ́ọ̀fù. Mo rántí nígbà tí mo wà ní ọ̀dọ̀, mo wọ yàrá ìgbọ̀nsẹ̀ ẹnìkan. Ní òkè rẹ̀, ó ní ọ̀nà ibi tí gọ́ọ̀fù gbà kọjá. Wàláì o lè gbàgbọ́ ohun tí mò ń sọ yìí, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú yín lè tí rí nítorí wọ́n a máa fi sí àwọn ìlú ńláńlá, àwọn ààyè gọ́ọ̀fù nínú ilé ìgbọ̀nsẹ̀. Ìyẹn ààyè kólóbó pẹ̀lú irin àti bọ́ọ̀lù gọ́ọ̀fù. Nígbà tí o bá jókòó tí ò ń ṣe ìgbọ̀nsẹ̀, nígbà tí o bá jókòó tí ò ń gbọ̀nsẹ̀, ó tọ̀rọ̀ ni mò ń sọ. Ẹ yẹ̀ ẹ́ wò ní orí Google, ṣùgbọ́n ẹ má ṣe ra irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n ṣe ìgbọ̀nsẹ̀ nítorí kíni? Nítorí wọ́n á fi àkókò ṣòfò. Wọ́n fi kọ́ wa nínú ẹ̀sìn tí o bá wọ ilé ìgbọ̀nsẹ̀ tí a mọ̀ sí lèkọ̀dọ́yọ̀ haja, tí o fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀, wọlé kí o ṣe nǹkan tí o fẹ́ ṣe kí o sì jáde. Àdúrà wà tí ó yẹ kí a ṣe láti wọlé àti láti jáde, láti bẹ̀rẹ̀ ìsọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run kúrò lọ́wọ́ èṣù. Nítorí èṣù a máa wà ní àyíká ibẹ̀ nígbà míì. Torí bẹ́ẹ̀ wọlé kí o jáde. Jọ̀wọ́ má ṣe gbá gọ́ọ̀fù nínú ilé ìgbọ̀nsẹ̀ kí ẹ sì yé ka ìwé ìròyìn nínú ilé ìgbọ̀nsẹ̀. Ẹnìkan fi àwòrán ránṣẹ́ sí mi lórí WhatsApp. Màá fi hàn yín nítorí ó ṣe rántí nísìnyí ni. Ó ṣàfihàn ọmọkùnrin tó jókòó lórí ilé ìgbọ̀nsẹ̀. Ó sọ wípé, mo ti gbàgbé fóònù mi. Ṣé o mọ nǹkan tí ó mú tó túmọ̀ sí? Ó túmọ̀ sí wípé àwọn èèyàn ti sọ di iṣẹ́ láti máa mú fóònù dání wọ ilé ìgbọ̀nsẹ̀ láti fi ní àǹfààní láti wà lórí WhatsApp láti bá àwọn èèyàn sọ̀rọ̀. Ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn? Mi ò rántí airport tó ṣe, ṣùgbọ́n ọkùnrin kan sọ̀rọ̀ nínú ilé ìgbọ̀nsẹ̀. Mo ń retí kí ó jáde, ó sì ń sọ̀rọ̀ lọ títí nínú ibẹ̀. Mo sì fẹ́ sọ fún un wípé ṣe kíá kí ó jáde. Àwọn èèyàn wà níta. Ó sọ wípé tí ó bá fún mi ní kọfí, òun kò bá ní pẹ́. Ó ṣe dáadáa. Eléyìí léwu. Ìdí tí mo ṣe ń sọ èyí, nǹkan tí ó ń lọ ní àwùjọ wa rèé lóde òní. Kò yé àwọn èèyàn ohun tí wọ́n ń ṣe. Gbogbo la sì fẹ́ ṣe ohun tí Ọlọ́run fẹ́. Ọlọ́run fẹ́, o ní láti wọlé ìgbọ̀nsẹ̀ kí o jáde, ṣùgbọ́n rántí nǹkan kan tí inú wa ṣe ń dùn tí a bá ní Skype, tí a ní WhatsApp, tí a ní oríṣiríṣi nǹkan. Ní àárín wa ní Asia, wọ́n ní WeChat, wọ́n ní Line náà. Gbogbo wọn yìí yàtọ̀. Tango àti Viber dárúkọ rẹ̀. Ó dára àti wípé mashallah ká lò ó fún ohun tí ó dára tí yóò ṣe àǹfààní. Ṣùgbọ́n béèrè lọ́wọ́ ara rẹ, ṣé mo ti ní ìpìlẹ̀ dáadáa pẹ̀lú ẹni tí ó dá mi? Tí mo bá padà lọ sọ́dọ̀ rẹ̀, ṣé gbogbo ohun ayé ti di àfisẹ́yìn? Ó ti di àfisẹ́yìn.